Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti gbogbo tẹ́ tí ń gbọ́ wa. This is DG Naija. Don't forget to subscribe, like and share. Ẹ̀yin èèyàn, lórí ọ̀rọ̀ pásọ̀ tó tún pààyàn ni o. Lẹ́yìn táyé ń pariwo lórí ọ̀rọ̀ Abdulrahman ìlú Ìlọrin tó lọ gé orí. Ìṣẹ̀lẹ̀ míì tuntun wá ṣẹlẹ̀ báyìí o. Ta ni ká wá trust ní ìlú Nàìjíríà báyìí? Àáfàá àti pásọ̀ ń pààyàn lójoojúmọ́. Eléyìí tún lágbára. Àwọn ẹbí Quadri Ògúnbọ̀dé tó ti lọ fi ẹjọ́ pásítọ̀ tó tún pa ọmọkùnrin kan Quadri Ògúnbọ̀dé tí wọ́n ti ń wá kiri lẹ́nu yọ́ mẹ́ta yìí sun Oríyọmí Hamzat ní ọ́fíìsì wọn. Ọ̀rọ̀ yìí lágbára o. Oríyọmí Hamzat ṣe àwọn àlàyé kan lẹ́kùnrẹ́rẹ́ láàrin àwọn ẹbí olóògbé Quadri Ògúnbọ̀dé àti àgọ́ ọlọ́pàá tí wọ́n ti lọ fi ẹjọ́ yìí sùn. Eléyìí tún gbẹnu tán o. Kọ́lọ́run kó máa ṣọ́ wa nínú Nàìjíríà. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ gbọ́ látẹnu Oríyọmí Hamzat kí Ọlọ́run kó máa ṣọ́ wa. ṣé kìí ṣe pé orí ti tẹ ìwọ̀n bí tọrọrọ ò yá wọn mọ́ gan-an níléeṣẹ́ ọlọ́pàá ẹnu oníkan láti gbọ́kùnrin ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá ìdí nìyẹn tí mo fi sọ pé ọ̀rọ̀ yìí bá ti débì yìí tí kì í bá ṣe pé èkú ti tẹ̀yìn ó ní fàǹfà ẹ já lọ sọ́dọ̀ bàbá àti ìyá Quadri kí wọ́n ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ fún wa gan-an ṣùgbọ́n ọmọ Nàìjíríà tá a bá ń ta ẹja mọ̀ tọ́ o tọ́mọ̀ bá dẹrun onídìí ni o torí Saheed Òṣùpá sọ pé tá a bá ní kọ̀ọ̀kan wá a lè sọ torí ń tọ́kàn lónìí àmọ́ bóyá kíkàn tọ́kàn náà ni ó padà wá kàn wá náà àbúrò oníkẹ́ni kankan nu wa o ẹ já lọ sọ́dọ̀ bàbá àti ìyá Quadri ẹ kú kalẹ̀. ẹ rà sà. yes sir. orúkọ tèmi ni Ìdòwú Ògúnbọ̀dé. ẹ bá sọ̀rọ̀ sókè dáadáa. orúkọ tèmi ni Ìdòwú Ògúnbọ̀dé ọmọ mi jẹ́ Quadri Ọlásùnkànmí Ògúnbọ̀dé ó lọ sí skul LASU ní Èkó ní ọjọ́ Thursday on the 16 ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ so wọ́n ní ó jáde ó ti dé láti skul torí ó ní ṣọ́ọ̀bù ní skul tó ń ṣe kọ̀ǹpútà so wọ́n ló ti dé ó ti wálé ní nǹkan bíi 6 wọ́n ní girlfriend ẹ̀ wá pè pé òun strong o kó bá òun ra oúnjẹ wá oúnjẹ ló lọ rà fún girlfriend ẹ̀ tó ń padà bọ̀ lé ní alẹ́ nǹkan bíi around 9 wọ́n ní wọ́n dá dúró níwájú ṣọ́ọ̀ṣì ṣẹlẹ̀ wádìí àwọn wájú ṣọ́ọ̀ṣì yẹn sí ilé tó ń gbé ojú bí ìṣẹ́jú méjì sí ìṣẹ́jú mẹ́ta lọ kó dé ilé tó ń gbé so láti bẹ̀ ni wọ́n ti ṣẹlẹ̀ àwọn aráalé wọn ò rí wọ́n bá pe àbúrò ẹ̀ tó wà ní Ìbàdàn tó ń skul ní Ìbàdàn pé wọ́n rẹ́gbẹ́ ẹ̀ níjọ́ Friday ìyẹn bá pè mí so bó di Saturday bàbá gbéra ó di Èkó gbàtà máa dẹ́kọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wàá pè pé wọ́n ti wà ní police station Ọjọ́ gbàtà wàá dé police station Ọjọ́ abáwọn ibi tí girlfriend yẹn ń ṣe statement lọ́wọ́ wípé ní Ọjọ́ tí wọ́n máa ń pè lọ́jọ́ Ọjọ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni Ọjọ́ police station pé ó ń ṣe statement lọ́wọ́ pé òun lòun pè pé kó bá òun ra oúnjẹ wá pé òun strong nígbà tó dẹ̀ ń bọ̀ ọmọ lóun ti pàdé ẹ̀ tó ti gbé oúnjẹ yẹn fóun tó ti padà sílé pé but òun àti ẹjọ́ wa ń sọ̀rọ̀ lọ lórí fóònù tí wọ́n ṣe jọ ń sọ̀rọ̀ lọ lọ́wọ́ ó ní òun wá sọ fún pé kóun bá òun kọ́ ti ọ̀rọ̀ táwọn sọ lọ́wọ́ pé kó bá òun pa fóun pé àwọn kan dá òun dúró wá gbà àwọn olóde ẹ̀dúró ń bolo wà pé òun ti wà níwájú ṣọ́ọ̀ṣì náà kan fẹ́ bá òun sọ̀rọ̀ níwájú ṣọ́ọ̀ṣì ibo oníwájú ṣọ́ọ̀ṣì náà tó délé tó ń gbé so ibẹ̀ ni ìyẹn ti pa fóònù so láptà yẹn ó pe mọ́mí ẹ̀ nǹkan bí around 20 after 9 pé kí mọ́mí ó sẹ́ni 10,000 sí òun yẹ́ wá ní kí ló fẹ́ fowó ṣe táìmì yẹn wá ní òun fẹ́ lówó yẹn ni wọ́n mẹ́rin ilẹ̀ ti ṣú òun ò lè sẹ́ni alátorí fóònù pé ẹ̀tọ́ lè dé báwọn sẹ́ni ẹ̀ ó ti lọ lé o pé wá lè dàrọ́ là ó ní kó máa wọ̀rí pé òun á pe àwọn ọ̀rẹ́ òun ọ̀rẹ́ tó wá pé náà jẹ́ kó máa yí wa pé ó pe òun ní after 9 nǹkan bí after 9 yẹn náà ó béèrè pé kóun yá wọn ní 10,000 àpá kí ló fẹ́ fowó ṣe náà pé òun fẹ́ fi ṣe jẹ́rìtọ̀ ni pé òun wá ń gbọ́ táwọn kan ń pè pé ọ̀làs pé kó dá wọn lóhùn so láti bẹ̀ a ò rí ìgbà tí wọ́n dé police station wọ́n ṣe statement bàbá bẹ̀rẹ̀ sí wá wọ́n á ní pé kò sí nǹkan lè ṣe pé ká lọ track number ẹ̀ níta bá ti lè track number so àpò ń bẹ̀ a lọ sílé ọ̀dọ̀ ẹ̀ pé bóyá wọ́n lọ́ọ̀kì ilẹ̀kùn mọ́mọ́ lé ni wọ́n fi ń dá wà láàmú kankan mo ṣàjálẹ̀kùn rúùmù ẹ̀ a ò bá ní kankan nù yàrá ẹ̀ àpadà ìgbà tí wọ́n ń bọ̀ wọ́n á gba wájú ṣọ́ọ̀ṣì yẹn mo dẹ̀ kí wọ́n pé ẹ káàsán mo wọnú ṣọ́ọ̀ṣì yẹn pé ẹjọ́ wọ́n níjọ́ tọ́sí lálẹ́ bíi pé nǹkan kan ṣẹlẹ̀ bíi pé ọmọ mi ọkùnrin Quadri lórúkọ Ọlásùnkànmí pé ọ̀làsì ni gbogbo wọn mọ̀ sí mẹ́yẹn wípé ó ń lọlé wọ́n tó wà ní ṣọ́ọ̀ṣì yẹn ní àwọn òrí nǹkan kò sí nǹkan tó ṣẹlẹ̀ bíi o so a dẹ̀ padà a lọ sí police station yẹn wọ́n sọ wọn pé
a lè track kíní ẹ̀ mọ́ ní Saturday pé ó sì di Monday tó wá di Monday ká máa bọ̀ bó wá di Monday mo pa kó mẹ́ bó wá di Monday mo á padà lọ sí police station yẹn wọ́n ní ká lọ san 100,000 naira wọ́n máa bá fi track àsan 100,000 naira wọ́n bẹ̀rẹ̀ tracking yẹn ìgbà tí wọ́n ṣe tracking yẹn gbogbo àwọn tí ó ń pè nígbà tá a ti rí òun ni tracking yẹn mú wọ́n á sọ fún àgbà àwọn nọ́mbà tẹ kọjọ yìí àwọn nọ́mbà èèyàn wa tí wọ́n ń pè ní pé kò sí nọ́mbà outside inú gbogbo nọ́mbà tí wọ́n fi ń pè yìí tẹ track jáde so àbúrò ẹ̀ wá ní pé kọjá pé òun lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ pé òun lọ sí ilẹ̀kùn ṣọ́ọ̀bù ẹ̀ pé láptọ̀pù ẹ̀ nǹkan tó máa lọ ṣe lórí ẹ̀ yẹn wá lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ ó lọ gbé láptọ̀pù ẹ̀ ó wá wo láptọ̀pù ẹ̀ ó fẹ́ fi wo account balance ẹ̀gbọ́n ẹ̀ ó wá mọ́ndẹ́ náírà ó send owó yẹn sínú àkáǹtì ẹ̀ pé a gbé balance wa àgbà tí yẹn máa gbé balance wa ló jẹ́ pé owó tó fi sínú ẹ̀ náà ni báńkì jẹ́ ní àkáǹtì ẹ̀ gbé padà pé 100 náírà tó fi sínú ẹ̀ pé kóun fi lè wo balance ẹ̀gbọ́n lórí pé wọ́n ti yọ owó ẹ̀gbọ́n gbà àwa lọ sí police wa lọ complain fún wọn wá ní pé ká lọ sí báńkì lọ gba ẹ̀mẹ́ta àkáǹtì àbáná ṣe ń pè so wọ́n ṣàṣe gbogbo nǹkan yẹn ìgbà tó máa lọ ṣe orúkọ tí àwọn tó wá ṣe owó yẹn jáde on the 16 ni wọ́n gbé láàánú àti rí iná nípa ibi tó dé níwájú ṣọ́ọ̀ṣì yẹn gbà tí wọ́n máa ṣe owó yẹn wọ́n ṣe ní 17 after 2 a.m. 20 after 2 a.m. ni wọ́n ti ṣe owó yẹn jáde kóònù àkáǹtì ẹ̀ wọ́n ṣe jáde sínú àkáǹtì Sheriff lórúkọ ọmọ yẹn jẹ́ so wọ́n ṣá track nọ́mbà yẹn nọ́mbà tó ṣe dé tí Sheriff yẹn lò ló kọ́kọ́ ṣe káàdì 10,000 naira sí gbà tó ṣe káàdì 10,000 naira sí nọ́mbà yẹn ni báńkì print jáde pẹ̀lú nǹkan yẹn wọ́n wá lọ mú nọ́mbà yẹn àwa lọ track èèyàn wá kọ́ wà lábẹ́bẹ̀ wá pé owó tí wọ́n gbà lọ́wọ́ alẹ́kọ̀ọ́ yẹn track yẹn ti pọ̀ pé àwọn anẹ́nìkan tó lè bá a ṣe ní Abẹ́òkúta nígbà ní ká sẹ́ni 50,000 sí wọn àṣẹ́ni 50,000 wọ́n bá a ṣe track yẹn àwọn nọ́mbà tí track yẹn wá gbé wá wọ́n á rí àwọn tí ó ń pè jù nínú ẹ̀ ọmọ gẹ́ẹ̀ kan wà ń bẹ̀ ìyẹ́ ẹ̀ wà ń bẹ̀ àwọn ọ̀rẹ́ náà wà ń bẹ̀ but ẹni tó ń pè jù ọmọ gẹ́ẹ̀ nǹkan ló ń pè jọjọ́ ń gbéra wọn jù wọ́n wá ní pé wọ́n ṣàpè nọ́mbà yẹn wọ́n rí pé obìnrin ni wọ́n wá ní pé kọ́mọ mi ọkùnrin yẹn àbúrò ẹ̀ tá à ń wáyìí pé kó tòsí ọmọ yẹn ìgbà tó tòsí ẹ̀ pé òun láìkẹ́ pé wọ́n á ní pé bó ló ti rí nọ́mbà pé àwọn kan ló fún nọ́mbà ọ̀nà òun gba nọ́mbà lọ pé òun láìkẹ́ òun fẹ́ fẹ́ so ó ṣàdá yẹn lóhùn wọ́n á ní kẹ́yìn ọmọ mi yẹn send picture sí òun ìyẹn send picture kan sí ìyẹn náà wá ní pé kó send picture tiẹ̀ náà wá ìgbà tó máa send picture wá ó wá ṣe fídíò pẹ̀lú picture tó send yẹn ó wá jẹ́ wájú ṣọ́ọ̀ṣì ibi tọ́mọ ẹ dé gangan tọ́mọ mi dé gangan ló ti ṣe ní àpẹẹrẹ wa sọ gbà dáàdì mi ẹ̀wọ̀n kìíní ibi tọ́mọ ibi tẹ́ ẹ̀gbọ́n ní ẹ̀gbọ́n mi dé gangan ni tọ́ sọ pé ẹ̀gbọ́n mi dé gangan wájú ṣọ́ọ̀ṣì tọ́ba máa wájú ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n máa ń ṣe pósì yẹn ṣe là ń wọlé tí ọmọ mi gbé ní ìsàlẹ̀ so láti ibẹ̀ abẹ̀rẹ̀ sí atarabọ̀ abẹ̀rẹ̀ sí náwó abẹ̀rẹ̀ sí wá gbà tí wọ́n máa di Thursday wọ́n lọ mọ́ ọmọlédì yẹn oníkọ́ ọmọlédì yẹn ṣe owó sí lédì yẹn ní pé kó sẹ́ndì owó sórí àkáǹtì lórí fóònù kó ra káàdì fún ọmọ mi ra káàdì 1,000 fún ó tó ní kó ṣe dátà fún ó ti ṣe dátà 1,000 fún ṣùgbọ́n á di Thursday wá ní kó pàdé òní nínú skul lásùnbẹ̀ bàtọ́ á lọ pàdé ẹ̀ nígbà bíi 3 yẹn àwọn ọlọ́pàá wọn jọ lọ ni bóun dẹ̀ ṣe rí àwọn ọlọ́pàá bá mọ̀ wọ́n mú bọ̀ ní police station bóyá police station wọ́n wá dá nọ́mbà bọ̀bọ̀ tí ó ṣòwò jáde yẹn wọ́n dá yẹn lórí fóònù yẹn wọ́n rí pé ògbórúkọ bọ́ọ̀ yẹn wá wọ́n béèrè pé bó ló ti mọ̀ wá ní ṣọ́ọ̀ṣì àwọn olùwò ti mọ̀ pé mo ló ń gbé ó náà mọ̀ ibi tó ń gbé ṣùgbọ́n mo mọ lé bàbẹ́ ẹ̀ ojú ẹsẹ̀ wọ́n bá bọ́ sínú mọ́tò padà wọ́n gbá gbé lọ lé bàbẹ́ ẹ̀ wọ́n yé délé bàbẹ́ wọ́n bá bàbá ọmọ yẹn lé wọ́n béèrè pé ọmọ yín báyìí báyìí náà béèrè bàbá ní à wọ́n tó bá fọwọ́ ẹ̀rẹ̀ fà lọ́dọ̀ ọlọ́pàá kó lọ dáhùn pé kò sí tó kàn nù so wọ́n wá mú wọn pa bẹ́ẹ̀ fún pé jáde fún àwọn ọlọ́pàá bá mú wọn mú dé police station wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló ní àkáǹtì ó náà ló ní ta ló ṣe owó sínú àkáǹtì ó náà mẹ́ni tó ṣe owó sàkáǹtì ó náà mẹ́ni tí ó ṣe owó sàkáǹtì ó wọ́n ṣàbẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ tiẹ̀ wọ́n bẹ̀ ní ẹ̀kí gbọ́kàn so kò jẹ́wọ́ bódíjọ́ kejì ó ṣe wá sọ fún ẹgbẹ́ ẹnìkan ní fashion designer lòun ṣe òun máa ń ta materials nǹkan kan pé àwọn tó sẹ́ni ó sì wò wọ́n bọ̀ wọ́n àwọn bèrè pé báwo ni wọ́n ṣe máa ṣòwò sí ẹ tó di mẹ́ni tí ó ṣòwò sí ẹ ọlọ́pàá ṣàfihàn ẹjọ́ yẹn ọmọlédì yẹn wà ń bẹ tí tá a fi mú gbà tí wọ́n lọ sáàṣì ilé bọ́ yẹn wọ́n gba ṣọ́ọ̀ṣì ní ilé ṣọ́ọ̀ṣì ọmọ gẹ́ yẹn gbà tó débẹ̀ bàbá ẹ̀ wá tẹ̀lé wọn padà wá sí police station gbà tó wá di wọn wá lẹ́ ìwọ̀n bíi ìṣẹ́wù wọ́n ti fẹ́ release àwọn ọlọ́pàá fẹ́ release ọmọbìnrin tí wọ́n fi mú Sheriff gbà tó wá lọ sọ fún DPO wá ní pé kọ́ máa ṣe
fi ọmọ yẹn lẹ̀ pé first suspect ni o pé kọ́ lọ lọ́ọ̀kẹ́ àwọn ọlọ́pàá á lọ sọ fún bàbá ọmọ yẹn pé wọ́n máa tọ́ ọmọ ẹ mọ́lẹ̀ lọ́rọ̀ à ń jẹ wá fún ọmọ ẹ o bí bàbá ṣe dìde bó ṣe lọ nìyẹn kò padà wá bó wá díjọ́ kejì láàárọ̀ alẹ́ ìdìmọ̀lẹ̀ àti jíde bẹ̀ nígbà bí 8 àwọn ọlọ́pàá yẹn bá wa ń bẹ̀ gan ni so ìgbà tó wá di pé wọ́n á lọ mọ́ ọmọ yẹn jáde nínú sẹ́ẹ̀lì wọ́n á ní kó ṣe statement yẹn ló wá ń ṣe ló wá kọ orúkọ bàbá ẹ̀ wọ́n á rí pé orúkọ tó kọ yẹn orúkọ bàbá ẹ̀ tó kọ yẹn ó wà ní orúkọ ẹni tí wọ́n kọ́kọ́ ṣe owó sí nígbà tí wọ́n ṣe owó jáde kúrò nínú àkáǹtì ọmọ mi ọmọ tá à ń wá pé alàgbà iná kọ́kọ́ ṣe owó sí wọ́n bá pè ìgbà tó pè láti nǹkan bíi 10 àárọ̀ nǹkan bíi 5 ìrọ̀lẹ́ ló ṣẹ̀ dé ìgbà tó dẹ̀ dé bẹ́ẹ̀ wọ́n bá ń bèrè rẹ̀ pé ta ló ní orúkọ yìí olóhùn ta ló ṣe owó sí wàá ń ṣe mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ ọlọ́pàá ni à síbí yé sọ pé ẹ̀ mọ́ ọmọ yìí nígbà tẹ wọ́n mọ́ ọmọ yìí débí lánàá tẹ sọ pé kékeré lẹ ti rọ́ ọmọ yìí gbẹ̀yìn wọ́n lọ́mọ ṣiṣẹ́ wá ní ẹ ṣọ́ọ̀ṣì àwọn ló ń wá ọkàn lọ́tọ́ lọ bàbá wọ́n ṣàkí ọmọ ẹ mọ́lẹ̀ wọ́n mú òun náà wọ́n sínú sẹ́ẹ̀lì gbòdìjọ́ kejì ó jẹ́ Saturday tí Friday náà ti mú alàgbà yẹn wọ́n fi hàn méjì sínú ẹ̀ gbòdì Saturday wọ́n ṣàkó wọn síta wọ́n tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn gbọ̀kan náà ni alàgbà yẹn sọ wọ́n sọ pé yẹn ó ṣe ó sì òun fẹ́ ṣe fẹ́ǹsì lọ́mọ yẹn ṣe ó sì òun àwọn ọlọ́pàá yẹn ń béèrè lọ́wọ́ pé báwo ló ṣe máa ṣòwò sí ní òru tí ò ṣe ṣe ní ojúmọmọ ó ṣe jẹ́ táìmù tí ọmọ ìṣòwò jáde nínú àkáǹtì alákáǹtì ló ṣòwò sẹ́yìn náà sọ wọ́n ṣàwà nínú sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ bọ̀ nígbà àjọ tí àwọn ọlọ́pàá yẹn ọmọ yẹn ṣòwò sí màmá ẹ̀ Sheriff lórúkọ ọmọ yẹn jẹ́ Sheriff Rabiu ó ṣòwò sí màmá ẹ̀ ó ṣòwò sí alàgbà àwọn ọ̀rẹ́ tó ṣòwò sí bíi 300 200 àwọn tó bíi 5 tó ṣe owó sí so gbàtí àwọn ọlọ́pàá yẹn bá bẹ̀rẹ̀ sí brain yẹn ló wá sọ fún yẹn pé àwọn ọ̀rẹ́ wọn ló mú fóònù yẹn wá bá òun nílé wípé òun bá wọn ṣe owó orí ẹ̀ jáde bọ́lá àwọn ọ̀rẹ́ ẹ wà ó náà mọ̀bí tó ń gbé òun ò mọ̀bí kankan so bàtà àwọn ọlọ́pàá tó wà ní ọjọ́ yẹn tó rí pé wàhálà àwọn ṣọ́ọ̀ṣì yẹn ti ń fẹ́ pọ̀ jù wọ́n ní wọ́n máa transfer ìjọ yẹn kúrò níbẹ̀ pé wọ́n ti lọ sáré lọ gba lọ́ọ̀yà yẹ kó lè béèlì alàgbà yẹn bàtà yẹn sọ fún wa pé tó bá di Monday o wọ́n máa gbẹ́jọ́ yẹn lọ sí Ìkẹjà wọ́n máa transfer lọ sí Ìkẹjà o pé ká lọ wúwo mọ́tò wa ọkọ̀ tó máa fi gba mọ́tò tó máa gbé wọn lọ́jà ká lọ wá 80,000 wa àlọ́ owó fún wọn lọ wá di Monday báyìí bí mi ṣe padà níbẹ̀ Monday ó dé lọ bí ọ̀sẹ̀ kẹta wọ́n sọ wáyé pé wọ́n lọ sí Ìkẹjà mọ́ pé onípàtì ni wọ́n ń gbé wa lọ then nígbà tí wọ́n mú ọmọ yẹn jọ Friday yẹ́ wọ́n pè yẹ́ náà wá wọ́n mú yẹ́ gbàtọ́ mú yẹ́ ìyẹn ti pe àwọn àbúyá àwọn fámìlì wọn ó ti pè wọ́n kó tó máa bọ̀ torí wọ́n kàn sọ pé wọ́n mọ́ ọmọ òun so gbàtọ́ àwọn ọkùnrin mẹ́ta kan wọ́n wá débẹ̀ wọ́n rí pé wọ́n ti mú ọmọ yẹn wọ́n ti mọ́lé wọ́n ti tìyẹ́ náà mọ́lé àwọn náà tún pìtì wa gbà èèyàn là ń wá ìgbọ̀n kan wọ́n dẹ̀ gba fóònù nọ́mbà ọmọ mi yẹn lọ́wọ́ ọlọ́pàá pé àwọn náà máa lọ tíráàkì nọ́mbà yẹn bó bá ṣe jẹ́ àwọn wá fún wọn lésì so ìgbà tó wá di Monday tó ń gbé wa lọ sí pàǹtí yẹn bá ṣe dé pàǹtí tá a wọnú ilé tó ti fà wá lé àwọn tó máa ṣe kéèsì yẹn lọ́wọ́ a kàn rí bọ̀bọ̀ tó wá sí ọjọ́ yẹn pẹ̀lú yúnífọ̀mù lọ́rùn lọ́mọ máa sọ pé ẹni tó wá sí ọjọ́ ní wá bá ìyá ọmọ yẹn ìyá Sheriff nìyẹn o so kò wá súnmọ́ Sheriff yẹn wá sọ pé ìwọ ọwọ́ ti tó ẹ́ bí nísìn gbogbo ìgbà tó wù ó ṣàṣọ lójú wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé èèyàn máa pítí èèyàn so ó jẹ́ kó mbẹ̀ ó lọ tiẹ̀ ìjọ yẹn ṣàbẹ̀rẹ̀ sí àwọn yẹn náà ní ká lọ wó wá pé wọ́n máa tíráàkì àwọn nọ́mbà pé ọmọ yẹn ó ti jẹ́wọ́ fáwọn pé ó ti sọ àwọn nọ́mbà ọ̀rẹ́ fún wọn ọkàn wọ́n yà ń ṣe kéèsì yẹn mọ́ṣẹ́ ń ṣe kò tẹ́mi lọ́rùn kọ́ ìdíjọ́ kan padà báyé ń lọ tá à ń bọ̀ lójoojúmọ́ ń bẹ̀ wọ́n dẹ̀ mọ́ á sọ fún gbà nǹkan tẹ́ ń ṣe yìí kò pé mi kò ọmọ là ń wá yìí ó ti lọ bí a month ó ti lé ní 15 days báyìí a ò rọmọ a ò rí nǹkan kan a ò gbọ́rù ẹ̀ ọmọ tó yí a ti rí owó nínú àkáǹtì ẹ̀ rí wọ́n béèrè pé mo ní ọmọ wà lọ́wọ́ ẹ̀ pé kán gba fóònù ẹ̀ kán tiẹ̀ tú fóònù ẹ̀ wò pé ibi tí ọmọ bá wà ó lè lẹ́nu kan tọ́jọ́ wà lẹ́nu tọ́jọ́ ṣe nǹkan yìí aṣáàmù ọmọ rẹ̀ ìgbà tán máa lọ mú fóònù ọmọ ẹ̀ mi mo ní kán lọ mú fóònù ẹ̀ kán tú fóònù ẹ̀ ìgbà tán wá lọ tú fóònù ọmọ ẹ̀ wò wọ́n rí pé ọmọ yẹn ṣáàtì pẹ̀lú àwọn ọ̀rẹ́ pé mátà yẹn so ibi náà ṣáàtì ń wo fóònù yẹn wọ́n rí ibi tí ọmọ yẹn ti mú ìbọn dání tó gbé ìbọn dání nínú fóònù ẹ̀ tó nínú píkṣọ̀ tó yà sórí fóònù wọ́n á bèèrè lọ́wọ́ ìgbẹ́ báwo ṣe wá sọ pé kọ́ọ̀tì làwọn wọ́n náà ẹ̀yìn mélòó ni wá sọ pé 6 làwọn pé ṣọ́ọ̀ṣì alàgbà yẹn gọ́gọ́gọ́gọ́gọ́ làwọn tí ń ṣe méjì ibẹ̀ làwọn tí ń pàdé pé lídà àwọn gọ́gọ́ ni alàgbà
ẹ̀ ṣàṣùmí ọlọ́pàá yẹn ṣàṣọ pé ìmá ọ̀rẹ́ wọn máa ṣẹ́ mo sunkún jáde níbẹ̀ ìjọ yẹn ni mo sunkún jáde àdẹ̀gbéra àwálé padà sábẹ́kúta wọ́n tún pè wá pé ká wá àtúnpadà lọ bọ̀dù mọ́ṣá ṣe ń ṣe wá kò pè mí rárá kò ọmọ ni mo wá kò ń ṣe ran lẹ́yìn èèyàn bá sọ̀nà èèyàn máa wà mo ṣàbẹ̀rẹ̀ sí dáàbò mo bẹ̀rẹ̀ sí dáàbò kiri owó ọmọ mi ò rí àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ìṣúwà báyìí ọkọ̀ darí wa kiri àwọn ọmọ kan tí wọ́n lè ṣe but láti Thursday Friday tó kọjá yìí làwọn èèyàn ti ń pè mí lórí fóònù pé à wọ́n rí kan tó ń pòsì jáde o ọmọ skul tó wà níbi dé wọn náà ládùúgbò bẹ̀ wọ́n ń pè mí pé wọ́n ti wá wú òkú kan o àwọn ọmọ òkú tó wú lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì o bóyá ọmọ kó máa lọ jẹ́ ọ̀láṣì ni o but mo wá di ìjọ Saturday àwọn rìpọ́sì lóríṣiríṣi lórí WhatsApp lórí Facebook àti lórí wàhálà yìí gan mo ti ta mọ́tò mi kò sówó lọ́wọ́ wá dálé fi ṣe kéèsì kan ní kọ́kọ́ mo ti ta mọ́tò mi torí kíní mo rọ́mọ́ mi ò rí àwòrán pé ara àyẹ̀ ọmọ Nàìjíríà kò gbà mí o kò ṣàánú mi o mi ò níṣẹ́ kankan lọ́wọ́ o kò ṣàánú mi ọmọ ti ṣe tó skul ó dẹ̀ ṣe kíní ló kú skul báyìí. kò sí kankan lọ́wọ́ wọn mọ́ ọkọ̀ jẹ́ ọmọ Nàìjíríà kò gbà mí kò ṣàánú mi báyìí o mi ò rókun ọmọ mi ò ráàyè o mi ò mọ̀ fẹ́ gbọ́ ọmọ mi sí o kò ṣàánú mi báyìí ọlọ́pàá àmọ́ ọmọ ọlọ́pàá ṣe o àmọ́ ọlọ́pàá yé lórí ọmọ mi bá báyìí òye mi mọ́ o ojoojúmọ́ ló ń pè mí àná báyìí oríṣiríṣi náà wá mi kàn mí lé pé kí wo ọmọ mi ní tó pòṣẹ oríṣiríṣi kò ṣàánú mi báyìí mi ò rọ́ mi ọ́ mi kọ́ ọmọ Nàìjíríà kó gbà mí o ó pé láti gbìyànjú o. ìbátẹ́ gbọ́ pé tẹ́rin ní wọ́n pè lórí fóònù sí pé wọ́n rí wọ́n ti wá wò òkú sẹ́yìn òpó ọlọ́pàá ń gbà náà ni. a pe ọlọ́pàá níjọ́ Sunday mo fi fóònù pásọ àgbọn mo fi pe ọlọ́pàá tó wà ní ṣáàtì kéèsì ẹ̀ wípé àgbọn nǹkan báyìí wọ́n dẹ̀ ní kó sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé ta ló ń sọ nǹkan yẹn fún wa pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé báwo ni àwọn ṣọmọ máa lọ wókò ọmọ tí wọn ní mú bàbá ọmọ àbáwọn fámìlì ẹ lọ síbẹ̀ wọ́n ní rárá ká má gbàgbọ́ ká má ṣe kankan kó jọ nítorí Ọlọ́run kò yé wa mọ́ náà ni mo ṣe wá síbi nǹkan jọ kó ṣàánú wa báyìí o àwọn èèyàn wa tó ti gbìyànjú lórí wa pọ̀ gan tó ti gbìyànjú lórí wa gbogbo bí a ti jẹ gbèsè tó rẹ̀ kò sówó kankan lọ́wọ́ wa torí mọ́tò tí mò ń lò mo ti jẹ kankan lọ́wọ́ bíríkìlà ni mo ṣe o mo ti ta mọ́tò mi ò rọ́mọ́ mi torí ọmọ mi mo ṣe ta mọ́tò mi pé wọ́n mi ti bá mi tẹ̀ ní rọ́mọ́ mi gbogbo bí mo ṣe dàbò tó àrùn rọ́mọ́ o ti lé oṣù kejì ló ń lọ yìí o láti ọdún 16 January òun náà ti jí mi lọ́mọ gbé wa àárín oko àrá yẹ o ọmọ Nàìjíríà kan ṣàánú mi kan gbà mí báyìí o. àwọn tí wọ́n ń pè yín yẹn tí wọ́n ń pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣé àgbègbè ibi tí wọ́n ti. àwọn tó wà níbi skul àdúgbò wọn ni bí wọ́n ti get number bóyá gbà tó rán ọmọ mi ti póòsì kíní ẹ̀ síta pé wọ́n ń wá ọmọ pé ó miss pé bóyá ní tó bá rí kọ́ máa pé bàbá àbí yẹ náà ṣe sẹ́ndì àwọn nọ́mbà yẹn sí wọn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí pè mí lórí yíríṣi gbogbo àwọn tó mọ̀ wá àwọn fámìlì tó mọ̀ wá tó mọ̀ fámìlì wa náà ló bẹ̀rẹ̀ sí pé wá títí kan London kan ló pè wá pé àwọn rí nǹkan báyìí pé ọmọ mi ò rọ́mọ́ mi kọ́ ṣàánú mi báyìí o kọ́ ṣàánú mi o mi ò rọ́mọ́ mi o mi ò ní kọ́ ní ìmọ̀ o mi ò rókun mi ò ráyè o kọ́mọ Nàìjíríà kan gbà mí o. rí kọ́ọ̀dù mi ò rí o mi ò rí kọ́ ní ìmọ̀ o mi ò rókun mi ò ráyè o mi ò ráyè mi ò rókun ẹ o. ọmọ Nàìjíríà gbogbo ẹni tó bá bá mọ̀ wọ́n ní pàǹtí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń ṣe iṣẹ́ takuntakun yes wọ́n ń ṣiṣẹ́ àwọn nǹkan kan wà tí wọ́n wọ́n béèrè lẹ́nu ọjọ́ mẹ́ta ìta àfihàn pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń ṣiṣẹ́ takuntakun ṣùgbọ́n ẹ dákun torí Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò sí iṣẹ́ tí kì í ní kàńdá nínú ìrẹsì kò sí iṣẹ́ tí kì í ní kàńdá nínú ìrẹsì ẹ jọ̀ọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà IG abẹ̀yìn Inspector General of Police abẹ̀yìn Police PRO ẹ̀gbọ́n wa ọ̀rẹ́ wa Múyìwá Adéjọbí Múyìwá Adéjọbí abẹ̀yìn nítorí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ẹ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí o
ẹ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹni tó sì jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ti pàtí náà ní ẹ̀ka ibi tí wọ́n ti ń ṣèwádìí lórí ọ̀rọ̀ ikú Quadri ẹ jọ̀ọ́ ẹ dákun torí Ọlọ́run àwọn ẹni yìí láwọn fura pé ẹnìkan nínú àwọn ẹbí Quadri náà ṣiṣẹ́ nípa nínú àwọn ẹbí ẹni ọmọ tí wọ́n mú tó transfer owó Quadri lóru ọjọ́ tí wọ́n rí Quadri mọ́ Sheriff ló kọ ọmọ náà wọ́n ní ẹbí Sheriff wà nínú àwọn tí ó jẹ́ ọlọ́pàá ní pàǹtí wọ́n ní dẹ́rù bà wọ́n ẹ dákun wọ́n ní ọ̀rọ̀ àwọn ti di pé gbọ́n bá dààmú wọ́n lọ rí jókòó àwọn tó ti náwó débi pé bàbá yìí ti ta mọ́tò rẹ̀ wọ́n ti ń ta àwọn nǹkan tí wọ́n ní ẹ jọ̀ọ́ torí Ọlọ́run abẹ̀yìn ni ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn ńláńlá lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin aláṣẹ ẹ̀yin tẹ́ wà ń pò àṣẹ ẹ̀yin náà mọ̀ ní fojú sunkún ọmọ a fẹ́ mọ̀ nípa Quadri ṣé lóòótọ́ ni wọ́n wú òkú Quadri ní chọ́ọ̀chì bàbá tó ní chọ́ọ̀chì tó ń darí chọ́ọ̀chì inú àwọn tí Sheriff transfer owó sákàǹtì wọn láti inú owó Quadri ni bàbá yẹn wà náà bàbá yẹn sì ń rìn ìyìn àbí ẹ ti mú ó wà ní police station bẹ́ẹ̀ òun náà ti wà ní police station tọ́ àwọn tí wọ́n ní wọ́n wú òkú ní chọ́ọ̀chì irọ́ ni àbó òótọ́ ẹ dákun tá a bá rí inú ẹni tó ní àrídájú pé wọ́n wòkú ní chọ́ọ̀chì lóòótọ́ ẹ kàn sí nọ́mbà mi mo fẹ́ fi nọ́mbà ọ̀hún síta 09029268191 o lè má pè mí bá mi sọ̀rọ̀ o lè má fi ojú rẹ hàn mí o kàn lè send ẹ̀ sí mi lórí WhatsApp ètò ọba rí lágbègbè chọ́ọ̀chì tí wọ́n wú lóòótọ́ ayé ti dáyé ayélujára bó ṣe wulẹ̀ ó burú tó ààrẹ tí ó yà fọ́tò kó jà kó jóoru wọ́n yà fọ́tò òru ọ̀hún 09029268191 ẹ jọ̀ọ́ ìbá àṣèmi ìbá àṣèwọ ni ìjì àyà ní ẹni lódì ìbá àṣèmi ìbá àṣèwọ ni ìjì àyà ní ẹni lódì ìyàwó tó sì torí pòun ti lómi lámù tó dẹ̀bìtì sọ́nà odò kọ́rántí pé bí iye kan ẹni bá lo odò àmọ́ kan ni gbogbo ọ̀rọ̀ kò kàn wá ló sọ Nàìjíríà di bó ṣe dà yìí àwọn ìlú tá ń pé wọ́n gòkè àgbà ojúlalá kan fi sọ́rí ọ̀rọ̀ tó bá kan nìkan ti kan gbogbo wọn ni wọ́n fi máa ń máwọn ọ̀daràn iná fi máa ń máwọn ọ̀daràn ẹ jẹ́ káwa náà ṣe bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àtúnjọ ṣe ti Quadri yìí o Sheriff ni wọ́n mú tí wọ́n tíráàkì àtolùsọ ilé ìjọsìn ọ̀hún ẹ sì ti rí àwòrán wọn lórí ẹ̀rọ ayélujára káàkiri ẹ dákun àwọn ò ní parọ́ tá a bá rí àníṣọpá àti rí ìtí ọ̀bá ṣẹlẹ̀ àníṣọpá ó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ẹbí ni wọ́n sọ pé àwọn ò tiẹ̀ wọ́n kàn pé wọ́n wòkú àwọn ò rókù wọn àwọn ò ráàyè rẹ̀ àwọn ọmọ wọn sì lọ ọlọ́pàá ní òsín tó jọ ẹ dákun torí Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin ọlọ́pàá ẹ wò bàbá àgbàlagbà ní sunkún bíi tó yìí o ìyá rẹ̀ náà ní sunkún yìí o àkọ́bí ọmọ wọn nu o àkọ́rí ọlá wọn nu o igi àkọ́sẹ́ wọn nu o inú wàhálà lẹ́bí wà o inú ìdààmú lẹ́bí wà o. oúnjẹ ò lọ́wọ́ ẹ̀jọ̀ ṣàánú fún wa torí ọlọ́wọ́ ọmọ orílẹ̀-èdè ẹ̀jọ̀ inú oṣù kẹrin náà ló bẹ́ ṣe graduation ẹ̀jọ̀ ṣàánú fún wa ẹ gbà wá ẹ má jẹ́ kí ẹ̀jẹ̀ wá torí ọlọ́wọ́ ẹni tí ó lé ọ̀yà máa ń jẹ lórílẹ̀-èdè yìí o ẹni tí ó lówó tí ó lé ọ̀yà ń jẹ o àgbàgbọ́ láti bí oṣù kan bá ti máa méjèèjì ọ̀wọ́ àti tí ìgbọ́pọ̀pọ̀ ọwọ́ àrọ́mọ aláya àrọ́pọ̀ ẹ̀jẹ̀ ìrora lọ́wọ́ ọmọ yóò ní bọ́sọ́nù kò ní bọ́dọ̀ lọ ẹjọ́ ìjọ ìyẹ yìí ẹni fẹ́ kú pààrọ̀ ayọ̀ yín ẹjọ́ ìṣàánú fún wa. ó yẹ kí wọ́n máa kí wọn kú oríire ní April tọ́mọ wọn bá lọ sáàpù wọn lẹ́ni tí ò léèyàn ìyá máa ń jẹ́ lórílẹ̀‐èdè yìí o àwa táwa léèyàn tá a kò rí ẹjẹ́ àkóra wa jọ ká máa jẹ́ èèyàn ara wa ẹ jẹ́ káwa náà ọmọ jẹ́yìn ara wa bàbá lówó tá à lẹ́sìn lẹ́ẹ̀kan tá à ní nǹkan kan tá à nígi lójúde tá à lárabà lẹ́yìn kùlé ẹ jẹ́ káwa náà ọmọ jẹ́yìn ara wa ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe ń wò yìí ẹ kọ́ọ̀tì ẹ ṣe àì gbogbo ẹ tó bá mọ àwọn ọlọ́pàá tẹ́ mọ PRO tẹ́ mọ gbọ́ ọlọ́pàá tẹ́ mẹ́nìkan ẹ jẹ́ á máa pè wọ́n kí wọ́n fọwọ́ líle mú Sheriff kó jẹ́wọ́ bí Quadri bá wà kí wọ́n fọwọ́ líle mú olùṣọ́ kí wọ́n jẹ́wọ́ bí tí Quadri bá wà olùṣọ́ àti Quadri olùṣọ́ àti Sheriff
àti àwọn tó kù tí wọ́n jọ ṣiṣẹ́ láabi yìí iwájú chọ́ọ̀chì ní Quadri ló ń wà nígbà wọ́n pé tó lóun bọ̀ wọn ò rí Quadri mọ́ fóònù rẹ̀ ọlọ́mọ́ nígbà tí wọ́n tún wá tíráàkì fóònù wọ́n tún tíráàkì fóònù sẹ́ni tó wà nínú chọ́ọ̀chì ọmọ olùṣọ́ ni wọ́n tún tíráàkì fóònù sí ọmọ olùṣọ́ yìí ó tún transfer owó tí wọ́n mú nínú àkáǹtì Quadri sí àpò olùṣọ́ ọjọ́ gàtí kọjọ́ gàtí wọ́n fẹsẹ̀ méjèèjì tìrò eegun àtiró wọlé èèyàn àtiró jáde ta ni ọmọ pẹ́ ni wọ́n wọlé lẹ́ẹ̀kan lọ́bọ́ sọ́ọ́lẹ̀ lọ́bẹ̀ kú lẹ́nu ilé tọwọ́ sọ gidi tí wọ́n padà ń pè lé èèyàn lẹ́yìn tó kú òléegun ọmọ Nàìjíríà ẹjẹ́ àgbàmú o ẹjẹ́ àṣiṣẹ́ lórí ẹ o àbúrò ò ní kàn wá o ẹ jẹ́ ká rẹ bí ìlẹ́kún ẹ jẹ́ ká mọ ibi tí Quadri wà lẹ́ẹ̀kan sí ọmọ Nàìjíríà níbo ni Quadri wà justice for Quadri justice for Quadri justice for Quadri ẹ ṣeun mo dúpẹ́.